Woli Taku Tijesu ti ké gbàjarè sí gbogbo ọmọ Nàìjíríà wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ wá gbà mí lọ́wọ́ Lizzy Anjorin báyìí kó yé di ẹrù tí mi ò mọ́wọ́ tí mi ò mẹsẹ̀ lé mi lórí eléyìí mà wá lágbára o. Ṣé ẹ̀yin èèyàn rántí wípé ọ̀rọ̀ fọ́nrán kan tí Woli Taku Tijesu ṣe ní ọjọ́ kejì tí Egbin Orun jáde láyé òun ló ti di ọ̀pọ̀ rògbòdìyàn láàrin òun àti Lizzy Anjorin ní pẹ̀lú bí àwọn méjèèjì ṣe ti ń fún ara wọn ní gbàgbós lórí ọ̀rọ̀ fọ́nrán ọ̀hún. Kí ni nǹkan tó ṣe okùnfà ìgbésẹ̀ tí Woli Taku Tijesu gbé yìí àti pé kí ni ohun tí wọ́n sọ ní pàtó wípé Lizzy Anjorin pé ó ṣe fún àwọn. Fọ́nrán ilé náà tún kún nǹkan kì í síbẹ̀ àmọ́ kí n tó wá máa tẹ̀síwájú ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like ẹ comment kẹ́sì máa bá mi share káàkiri orí ayélujára. Woli Taku Tijesu ti wá challenge Lizzy Anjorin báyìí o wípé kó mú evidence ibi tí àwọn ti bú òkú ọ̀hún jáde nínú fọ́nrán ọ̀hún tí àwọn ṣe léde. Eléyìí lágbára ṣe kí n má gbà wá lákòókò púpọ̀ jù ohun rèé ẹ jẹ́ àjọgbọ́. Gbogbo onígbàgbọ́ ọkùnrin obìnrin abiyamọ ayé abiyamọ òde ọ̀run oṣù ayé àjẹ́ ọ̀run ẹgbọ́n mo ṣe ń kà á lẹ̀ yẹn gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin àáfàá mo fẹ́ gbé program yìí kalẹ̀ kẹ́ ẹ lè bá mi bẹ Lizzy Anjorin kí lè mi àti ẹ̀ dà papọ̀ kí lára nígbà ara wa níbo la ti jọ jiyàn kan gbá kí ló ṣẹlẹ̀ gan-an bóyá yóò lè sọ fáráyé tí ò bá ní lè sọ ẹ bá mi bẹ́ẹ̀ tó bá fẹ́ gbà ká fún ìdí rèé mo fẹ́ dìbọ́ǹkì gbogbo àwọn irọ́ tó ń pa lé mi lórí òkú olókùú gbogbo bloggers ẹ lè gbé fídíò yìí ṣùgbọ́n ẹ má gbé fọ́tò ẹni tó ti kú torí èmi náà ti promise pé mi ní dárúkọ ẹ̀ mi ní gbé fọ́tò ẹ̀ wá mọ́ torí kò jẹ́ adùnnú fún mi ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún mi gbogbo ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ mo sọ fún yín pé 3 days ni mo lò ní hospital pẹ̀lú ikú ìránṣẹ́bìnrin yẹn mi ò wá mọ lórí òkú olókùú tí Lizzy Anjorin tó fi ń kọ́ mi lọ́rùn now àáfàá lẹ́gbàá mo fẹ́ kẹ́ ẹjọ́ kájọ wò torí Ọlọ́run màá sáré fi hàn pápápá ó sọ̀rọ̀ kan bí ọjọ́ 3 àbí 4 sẹ́yìn ǹjẹ́ ẹ mọ̀ pé Lizzy Anjorin gbé ọ̀rọ̀ rẹ̀ kọ́ mi lọ́rùn pé mi ni mo prompt ẹ̀ èmi ni mo trigger ẹ̀ n tí mo ṣe fídíò tí mo ṣe ló gbọ́ tó fi ń ṣe àwọn nǹkan tó ṣe ẹ jẹ́ kí n play fídíò àáfàá yẹn kí n fi rán wa létí kẹ́ ẹ gbọ́ bó ṣe bẹ̀rẹ̀ kó ní kálukú wá bá mi wò ó bọ́yọ́ jọ mọ́ra wọn. àfún láwà nìkan báyìí ni oláwà ní púpà ló délẹ̀ tí ń pè àfáà náà wá ń sọ̀rọ̀ nípa àwọn oníjìbìtì àfáà tí wọ́n ń gbowó lórí social media tí wọ́n lè fi jíṣẹ́ fún àwọn tí wọ́n ní kọ́ fún ó dẹ̀ sọ yẹn ó rí sọ tí mo ṣe ń bọ̀ lórí yẹn náà àfóní jìbìtì tó gba 2.5 million àfóní jìbìtì tẹ̀tù type fún mi sorry àfóní jìbìtì tó gba 2.4 million tí ó fi jíṣẹ́ àfóní ní jìbìtì tó forúkọ ọmọ ọlọ́mọ gba ájì tí ó fún oníjìbìtì àfáà bọ̀ wá fàbọ̀ sórí ti ẹ̀ ṣé ti yé kí ni mo fẹ́ lò ní ọ̀rọ̀ yìí òun ni wípé kí ni mo fẹ́ lò ní ọ̀rọ̀ yìí ni wípé náà àáfàá yìí wá ń sọ ń bẹ̀ ó wá ń sọ̀rọ̀ ọmọ obìnrin tó kù yìí ó ti tán tí mo fẹ́ kẹ́ gbọ́ ń bẹ̀ yẹn nìyẹn àáfàá oníláwà ní ó wá sọ̀rọ̀ ọmọbìnrin tó kú olóṣèǹdì fídíò ǹjẹ́ ẹ gbọ́ kó dárúkọ Taku Tijesu ń bẹ̀
ẹ wá bá mi gbọ́ gbogbo ohun Lizzy Anjorin ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin ènìyàn ẹ bá mi máa gbọ́. Fídíò kan lè má ti gbọ́ fídíò yẹn. Ṣé ní ṣó tẹ́ ṣe yẹn? N táwa avoid lélẹ̀. Ẹ wá gbọ́ sà. Bẹ́ẹ̀ bá ti ní òkè tí òkú bá ti kú ẹgbẹ́ àwọn ìṣàlọ́nà fún wọn. Tó bá ti sàrà sára ti bàjẹ́, tọ́lẹ̀ àti ó ti bàjẹ́, ó jà sáwọn ó ti bàjẹ́, ń tó lówó ó ti bàjẹ́, ọ̀rọ̀ nìyẹn. Ọlọ́run ilẹ̀ yára bàbá náà àwọn ìṣà tó bá ti mẹ́gbọ́ mẹ́sàn-án àmú gbogbo iṣẹ́ ti bàjẹ́. Wọ́n lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kọ́ sí òtọ́ sí òun àbẹ́bí náà wẹ́n ní ìwọ̀n. Tó lè rárá èyí lè mú ní ẹgbẹ́. So obìnrin tó kù yìí, ó kù sílẹ̀ àgbẹ̀ ẹ̀bọ ni. Bí yóò bá ti ṣe nǹkan nílé Islam. Baba, how do you feel? I feel okay, I feel as good. A Christian, pé Mùsùlùmí. I feel all right. Now, ẹ máa bá mi gbọ́ ọ lọ ẹ̀yin ènìyàn. Ẹ jọ̀ọ́ sórúkọ mi ní Lẹ́gbàá ń dábẹ̀. Ẹ máa gbọ́ nǹkan tẹ́lẹ̀ yìí sọ. Àwọn ẹ̀bọ ni. Gbogbo ẹni tí wọ́n fi mẹ́ta lọ́kọ̀ ẹ̀bọ jẹ lẹ́bọ làwọn Kírísítẹ́nì. Làkọ́lé bàbá ọ̀run lẹ́bí. Ṣé wo ń ṣẹlẹ̀ bọ̀? Sórí kéèsì ẹ̀kọ́ ni mo wá ṣe lálẹ́ ìlẹ́gbàá. Ọ̀gbẹ́ mi àti ẹ̀ wà lórí ọwọ́ tẹ́lẹ̀. Ìwọ tó ń mẹ́lẹ́bọ̀ yóò jáde lọ. Ṣé ẹ gbọ́ gbólóhùn yẹn póun àti Lẹ́gbàá wà lórí ọwọ́ tẹ́lẹ̀? Ṣé tíwọ àti Lẹ́gbàá bá wà lórí ọwọ́ tẹ́lẹ̀ kí ló kan èmi láti mú ọ̀rọ̀ mi bọ ẹnu? Màá sáré máa yọ kánkànkán. Bí ìrẹ́pọ̀ ọ̀yà yìí eléyà wáyé má ṣe rere ó ní ẹ bọ nítorí pé dádì ẹ̀yin lẹ fún wọn ní màtíríà tó ń lò yìí. Màtíríà yìí la sáré wá paná níjọ́ yẹn ẹ wá náà rán mi sí yín bàbá wọn rán mi sí yín mo ti ṣe kìrìsìtẹ́nì rí abílẹ̀. Now mi ò mọ ibi tó ti paná rẹ̀ tó bá ṣe kìrìsìtẹ́nì rí Lizzy Anjorin torí mi kọ́ ló ṣe kúrò nínú kìrìsìtẹ́nì tó fi di mùsùlùmí ẹ jẹ́ ń gbọ́ síwájú díẹ̀ sí. Jésù ni dádì àbí ẹ dúró ti Jésù bàbá báwo lẹ ṣe fíìrù tọmọ yín bá gbẹbọ ọmọ yín ni kò kì í ṣọmọ mi ọmọ yín ni ẹ̀yin lẹ wá tánsì tẹ wá through ẹ under the truck ṣé inú yín dẹ̀ ti dùn báyìí àwọn eléyìí ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́ n tó ń jẹ lélẹ̀ social media ní Facebook bọ́ bàbá ṣé ò tẹ ṣe yẹn tó bá máa padà yíwọ́ tó ẹ̀rọ ti chaati ta ṣe lálẹ́ yìí. Ẹ bá ń béèrè lọ Lizzy Anjorin só ti rìkúrútù àwọn kan tó fẹ́ fi dá wàhálà sílẹ̀ ni. Now ṣóòwò ni mo ṣe táàfà Lẹ́gbàá rí tó gbọ́ mi rò pé yẹn rí fídíò mi àtọ̀ agbọ́ ti Jésù kọ́ o point of correction Taku Tijesu ni mi ò ní fẹ́ kí fídíò yẹn ó gùn púpọ̀ ẹ̀yin ènìyàn torí Ọlọ́run. Now bó lèèyàn ṣe máa ń járun wájú pọ̀ mọ́ ti pàkọ́ bó lèèyàn ṣe máa ń fi igbá kan bọ̀ kan nínú bó la ṣe ń fi tí ọ̀jọ̀ra wọn wéra wọn ẹ jẹ́ ń play lè sí ẹgbẹ́ ilé. dádì mi ò kì í ṣe blogger ogun tó máa mú mi wá jókòó àgbàlagbà níyì tí bá bẹ̀rẹ̀ sí ní bu yín Ọlọ́run má jẹ́ o kọ́ ló ń jẹ́ kẹ́mi yín gùn tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ èèyàn ti pààyàn nìyẹn ló má jẹ́ apààyàn so lẹ́yìn kí n jókòó sí. ẹ bá ń sọ fún Lizzy Anjorin mi ò kì í ṣe hypertensive patient mi ò ní BP ọ̀rọ̀ rí ò lè fún mi lápátẹ́ńsàn níbi kankan láti bí ìsọ̀hún yẹn bí ṣe wù kó lè rí nígbà wàhálà ta lọ lọ́run tí mo jáde tán àwọn àfáà tún gba àwọn akéwì kan máa bú mi kò mímí kò túrún kan lára mi èébú rẹ èmi expect ẹ yóò bàbá kúrò lọ́rọ̀ mi Taku Tijesu tàbí kó pè mí lórúkọ yìí lámì bó ṣe wulẹ̀ kó rí má sọ pé nǹkan mi lé kó má fi dọ̀tí àti wàhálà kọ́ mi lọ́rùn torí ọjọ́ ọ̀la ló jẹ́ ń jáde wá ṣe program yìí nígbà tí àwọn ọmọ mi tàbáwọn èèyàn mi bá ń gbọ́ pé èmi ni mo dá wàhálà alẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ tó kú mo ní mi ní dárúkọ rẹ̀ first video tí mo kọ́kọ́ ṣe ẹ jẹ́ ń sọ díẹ̀ fún yín ẹ wá jẹ́ kí Lizzy Anjorin mú ibi tí mo ti bú obìnrin yẹn wá ẹ jẹ́ kó mú ibi tí mo ti pè lẹ́lẹ́bọ àbípò sẹ́só ẹ pẹ́ mo ní kó mú wá ẹ jẹ́ kó fi hàn gbogbo ayé first video tí mo kọ́kọ́ ṣe lélẹ́yìí. mi ò lo ọ̀rọ̀ wọ̀nyí
lẹ́yìn tí mo sọ wàásù láti tán kẹ́gàn ẹni tó jáde láyé. gbólóhùn mi tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn. ṣùgbọ́n mo ń lo ọ̀rọ̀ wọ̀nyí sínú ayé gbogbo ẹ̀yin tó kù. ẹ̀yin tó kù láyé. òkú ò gbọ́ wàásù kò gbọ́ wàásù mọ́ ìgbà tó wà láyé. yes. òun náà la lè ṣe ohun gbogbo tá a lè ṣe nípa rẹ̀. bẹ́ẹ̀ni. arákùnrin àti arábìnrin mo ń pariwo lórí mídíà mo ń lọ from one church to another àti bá ti rí nọ́mbà wọn pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe pẹ̀lú aṣọ funfun ó kù díẹ̀ káàtó. ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe pẹ̀lú aṣọ funfun kò jẹ́ ká mọ ibi tá a belongs to. ẹ jọ ṣé ẹni tó kú ni mò ń bá wí yẹn. ẹ̀kọ́ mẹ́ta ẹyin mẹ́ta ẹgbẹ́ pósí ẹgbẹ́ lọ sétí odò ẹgbá ẹgbẹ́ èso létí omi ṣe gbogbo ẹ̀. wọ́n pọ̀ bẹ́ẹ̀ o tí mò ń bá jà. ká fèdè fọ̀ ká máa túmọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni. lórí mídíà létí omi ṣe gbogbo ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. kákẹ́lẹ́mì 4, 5, 6, 7 jọ sórí mídíà. bẹ́ẹ̀ni. mo ṣe ń pariwo ọ̀tọ̀ ní tẹ́yìn èèyàn ń sọ ẹjọ́ kí ló dé tí fọ́tò yára lọ́wọ́ yín láti púùtì sórí mídíà. ẹ underline gbólóhùn yẹn ẹ underline gbólóhùn yẹn. fídíò rẹ̀ ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ kò yá lẹ́nu yín láti bá ẹnì kan. eléyìí mà wá lágbára o ọ̀rọ̀ yìí ti wá fẹ́ kọjá bẹ́ẹ̀ o kí lè róńgbà ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ yìí ẹ máa sọ sí comment káàjọ máa tàkùrọ̀sọ ẹ má sì gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like ẹ comment kẹ́ sì máa bá mi share káàkiri orí ayélujára ẹ ṣeun púpọ̀.